ọmọ torí pé kò dá Ìyábọ̀ Òjó lè jáde láti jẹta wọ́n cancel Ìyábọ̀ Òjó all over the world wọ́n cancel Ìyábọ̀ Òjó all over the world ẹ rí mi láàrin àwọn oní movie ẹ rí mi l'estate mi àwọn oní movie yẹn ní kàn lọ sórí estate wọn ọ̀rọ̀ lẹ fẹ́ gbọ́ ọmọ àtìrò tó rán wọn ní bàtà ẹsẹ̀ kan ó tó ṣí lẹ́yìn you cannot continue to brainwash àwọn èèyàn gidi láwùjọ àwọn oní tíátà tó rí mi láàrin wọn ẹ̀ nìkan lọ sórí estate wọn nìkan ṣe live show bí Lizzy Anjorin lórí estate wọn nìkan lọ gbọ́. Ló ń ṣe múfì tí a ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àárí ẹ̀ ń bẹ̀ ó ti dòkú. irọ́ Ìyábọ̀ Òjó ló dòkú nínú ayé tán kọ̀ sílẹ̀ ó lọ jí airport wọ́n fi ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ sí lọ́rùn wọ́n sọ kò pa sí Nàìjíríà. Ìyábọ̀ Òjó ló dòkú ní film industry o Ìyábọ̀ Òjó ṣé èmi tí mo ṣe gba doctorate èmi tí mo wà lórí estate mi èmi tí mo pa àwọn èèyàn kan wá yọlẹ̀ wọn Ìyábọ̀ Òjó àtàwọn bí ọdún ọ̀kẹ́ owó ló dòkú lọ́mọ wọn dòkú ta ló kọ́kọ́ bẹ̀rẹ̀ pé ń sìn tí n bá ń ṣe ṣòfin wọn tí mò ń wọ́n wọn lé pè ẹ máa ní Lizzy ń ṣe pé ta ló kọ́kọ́ bẹ̀rẹ̀ pé ta ló kọ́kọ́ bẹ̀rẹ̀ pé nísìn láàrin èmi àti iṣẹ́ ti rí ta ló kọ́kọ́ sọ̀rọ̀ òkú nísìn that is why tí n bá ń gbé wọn ṣépè tọmọtọmọ wọn ẹ má pìtì wọn mo mọ bá ṣe ọpẹrẹtì mo mọ bá ṣe ọpẹrẹtì ẹ má pìtì wọn ta ló kọ́kọ́ bẹ̀rẹ̀ pé sìn ta ló kọ́kọ́ sọ̀rọ̀ òkú sìn Ìyábọ̀ Òjó ló ti dòkú tí Priscilla ti dòkú Festus ti dòkú Rakim ikú rèwerèwe ti dòkú bí ọdún ọ̀kẹ́ owó àtàwọn ọmọ ẹ ti dòkú ìwọ fúnra ẹ ti dòkú tí Ìyábọ̀ Òjó bá dẹ̀ ṣì wà láyé ẹni kó dó sórí estate ẹ̀ káwò ọmọdà ẹ kí lẹ̀ ń pè mí fún ẹ get out jọ ẹ dáhùn tẹ́yìn bá ṣì wà láyé táwọn oní tíátà tó mọ̀ mímọ́ tán bá ṣì wà láyé ní kán dó sórí estate wọn bíi ti Lizzy Anjorin ní kán dó sórí estate wọn ọmọ mo ti fẹ́ parí kékeré lókun. ti dòkú ń bẹ̀ àwọn tó aṣọ tó. Ìyábọ̀ Òjó ló dòkú àti Priscilla àti Festus ló dòkú alààyè lèmi mo ṣe kó lórí estate mi. tí wọ́n sọ pé nǹkan tó gbé sórí tó ló ń taṣọ online tó máa tí wàá máa sọ pé ń taṣọ àwọn tí wọ́n ń taṣọ àwọn la rí Lizzy mi máa rí. àwọn tó ń taṣọ lórí òòrùn àwọn tó ń talẹ̀. You are amazing, baby. Thank you, mama. Bá mi fi kíní ṣe wájú rẹ̀ yìí. Ẹ bá mi fi kíní ṣe wájú rẹ̀. Ẹ yá join Àríkẹ́. Ẹ bá mi yọ kíní. Tó ẹ̀yin èèyàn wa ẹ mà ti gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí Lizzy Anjorin ti sọ nípa Ìyábọ̀ Òjó àti bí ọdún ọ̀kẹ́ owó tí gbogbo wa mọ̀ sí ọmọbọ̀tí nínú fídíò tí ẹ ṣe òwú tán yìí. Kí ni ohun tí ẹ lérò lórí ọ̀rọ̀ tí arábìnrin yìí sọ nínú fídíò yìí ò ẹ̀yin èèyàn wa. Oyoya do a front thing. Wèrè lè jámọ́ àbí ẹ̀yin èèyàn mi àwọn oní tíátà tó bá ṣì wà láyé náà tó ń ràn yín síta ẹni kan dúró sórí estate wọn kí n wò ó tọ́wọ́n bá ti lè dúró sórí estate wọn wọ́n ti kú tipẹ́ láti 1960 náà ti kú láti 1960. wáyé ní